pẹ̀lú ohun ẹnu mi lẹ́yìn. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Akérèmádé Deborah Adéfúnkẹ́ tí ẹ mọ̀ sí Bíbíire. Ó tún gbéra ó di ọ̀dọ̀ àwọn òbí rẹ̀. Bí ó ṣe dé ọ̀dọ̀ àwọn òbí rẹ̀, ó kálàyé janlẹ̀. Ó sọ fún àwọn òbí rẹ̀ pé Elédùmarè sọ pé nínú ohun mẹ́rin yìí kóun mú ẹyọ kan. Ọmọ mi, sùúrù ló dáa jù, nítorí wípé ẹni tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Ṣe ní kó ṣèjì, ó gba ọ̀dọ̀ Elédùmarè lọ. Ó sọ fún Elédùmarè pé sùúrù lòun mú. Elédùmarè bá fún ní sùúrù. Ní ọkùnrin ọgbọ́n yìí bá ní sùúrù títí. Nígbà tó ṣe díẹ̀ sí, owó ló kọ́kọ́ lọ bá Elédùmarè. Ó bá sọ fún Elédùmarè pé Elédùmarè jọ̀wọ́, èmi náà fẹ́ lọ sí ilé ayé. Ṣé o mọ̀ pé èmi àti sùúrù ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá? Mo fẹ́ lọ máa bá gbé. Elédùmarè bá dá lóhùn pé kò burú, máa lọ. Nígbà tó tún ṣe díẹ̀ sí, ọmọ tún lọ bá Elédùmarè. Ó ní pé Elédùmarè jọ̀wọ́, ṣé o mọ̀ pé ibi tí owó àti sùúrù bá ti wà, ibẹ̀ ni èmi ọmọ náà máa ń wà. Elédùmarè tún yọ̀ǹda ọmọ náà pé kó máa lọ. Nígbà tó tún ṣe díẹ̀ sí, Àìkúléwé tún lọ bá Elédùmarè pé Elédùmarè, ẹ jọ̀wọ́, èmi nìkan ló kù síbí, èmi nìkan ò mà lè máa dá gbé ibí. Ọkùnrin tí ó jẹ́ ọgbọ́n yìí bá ní ẹ̀bùn mẹ́rin. Ó ní sùúrù, owó, ọmọ àti Àìkúléwé. Èyí kọ́ wa pé ẹni tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Lẹ́ẹ̀kan sí, èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Akérèmádé Deborah Adéfúnkẹ́ tí ẹ mọ̀ sí Bíbíire. A tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ìpàdé wa bí oyin o.